a kú dédé àsìkò yìí níbi yòówù kí ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájàbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Òjì tẹ fún wọn wá òjì náà ní fọ́, etí tẹ fi ń gbà wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ tá mú wá sójú mú máwòrán yín. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Tó bá jẹ́ tọ̀rọ̀ ètò ààbò, ìjọba mi ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ní Nàìjíríà. Ẹ máa bọ̀ wá dókòwò yín sílẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ lórílẹ̀‐èdè Faransé. Wọ́n ti kéde Okonjo-Iweala gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí sípò ọ̀gá àgbà pátápátá lágbàáyé lórí ọ̀rọ̀ okòwò fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀. Tinubu ní láti tún èrò rẹ̀ pa lórí àbádòfin tó ṣe pẹ̀lú owó orí tuntun tó gbé kalẹ̀ yìí torí ìjọba wa kò lè lágbára láti san owó oṣù fáwọn òṣìṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Borno òun náà ló fariwo náà síta. Wọ́n ti ṣayẹyẹ ìkẹyìn fún ìyàwó gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tó dolóògbé lọ́jọ́sí. Ènìyàn 8 ló ti jáde láyé nígbà tí ọ̀gọ̀rọ̀ ti di àwátì báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú omi tó dànù ní ìpínlẹ̀ Niger. Àwọn ará ìlú Tinubu dáná sun afurasí adigunjalè 2 lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn. Wọ́n já àgùnbánirọ̀ kan sí ìhòòhò ní ìpínlẹ̀ Kwara torí pé ó béèrè fún ẹ̀tọ́ rẹ̀ ní iléèwé ìjọba tó wà ńbẹ̀. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Tó bá jẹ́ tọ̀rọ̀ ètò ààbò, ìjọba mi ṣe gudugudu méje àti yàyà mẹ́fà bẹ́ẹ̀ là ń ṣe bẹ̀bẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tètè tara ṣàṣà kẹ́ ẹ máa bọ̀ wá dókòwò yín sílẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń fi ìdánilójú rẹ̀ hàn sí àwọn ènìyàn orílẹ̀‐èdè Faransé. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jà káàkiri orí ayélujára àti gbogbo àyè báyìí nínú ètí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ní ìpàdé ìtàkùrọ̀sọ pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀‐èdè Faransé Emmanuel Macron tá a sì ti mú ìròyìn náà wá fún wa. Wàyí o, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tó ní ìtàkùrọ̀sọ àti ìbánisọ̀rọ̀ ní orílẹ̀‐èdè Faransé ọ̀hún pẹ̀lú àwọn ènìyàn ibẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé ṣe rí tètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ìjọba mi o lábẹ́ àṣẹ àti olùdarí èmi fúnra lára mi Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni mò ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà léyìí tí ètò ààbò ilẹ̀ yìí tó fi ń gbópọn sí i. Ó ní gbogbo àwọn tó jẹ́ olókoòwò àti oníléeṣẹ́ ńláńlá ẹ má mọ̀ tẹ̀tì ẹ sì má tún èrò yín pa nípa pé ẹ fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà lórí ipa ẹ fẹ́ wá dá iléeṣẹ́ sílẹ̀. Ó ní ẹ máa bọ̀, ètò ààbò tó péye ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà táwọn ti ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lórí rẹ̀ báyìí. Ààrẹ tẹ̀síwájú nínú fídíò náà, ó tún mẹ́nuba ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àwọn ògo wẹrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń fẹ́ àtìlẹ́yìn àti ìkúnlọ́wọ́ tó fi mọ́ àjọṣepọ̀ láti orílẹ̀-èdè Faransé kí àwọn lè jọ wa ọkọ̀ ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ti Faransé débùté ògo. Fídíò náà bẹ́yìn àyín ẹ̀jẹ̀ àfọ̀yín kó máa jẹ́rìí máa jẹ́ mìíràn so. In the area of food security, it is a must. An hungry population is an unrestful population. And we owe it a responsibility by all of us to put together a food security program for private sector investors to come in, invest with the risk, the fears that they may have. We've been working on stabilizing the security system in Nigeria, and we are getting closer and closer. We are doing better now in the area of security. I can assure all the investors here that Nigeria is open for business, and I thank you. Ẹ káàbọ̀ padà.
wọ́n ti kéde Okonjo-Iweala gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí sípò ọ̀gá àgbà pátápátá lágbàáyé lórí ọ̀rọ̀ okòwò fún ìgbà ẹ̀kejì rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí Ngozi Okonjo-Iweala ṣe jẹ́ obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti jẹ́ obìnrin àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ tó di ipò ọ̀gá àgbà pátápátá ní àgbáyé fún ọ̀rọ̀ okòwò ajé ìyún World Trade Organization tó jẹ́ ọ̀gá pátápátá rẹ̀ níṣe ni ìdùnnú tó ti ṣubú láyọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí pẹ̀lú bí Okonjo bó tún ṣe bẹ́ẹ̀ bó ṣe jáwé olúborí fún ìgbà ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ìkéde tí àjọ ọ̀hún WTO tí wọ́n fi léde lórí òpó ayélujára alátagbà X wọn tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Ibẹ̀ náà ti kéde Ngozi Okonjo-Iweala gẹ́gẹ́ bí akọni obìnrin tó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lásìkò tó wà ní ipò rẹ̀ fún ìgbà àkọ́kọ́, èyí tó sì mú àǹfààní kalẹ̀ fún un láti díje sí ẹlẹ́ẹ̀kejì tó sì ṣe bẹ́ẹ̀ tó tún jáwé olúborí. Okonjo-Iweala tó jẹ́ ẹni ọdún 70 ọdún lókè èpè báyìí ó ní ó gorí àléfàyè náà ní inú oṣù kẹta ọdún 2021 tó sì jẹ́ wípé nígbà tá a bá máa rí inú oṣù kẹjọ ọdún 2025 níṣe ni ìgbà àkọ́kọ́ rẹ̀ sáà rẹ̀ yóò tẹnubodò. Àmọ́ báyìí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáwé olúborí láláì ní olùfigagbága pẹ̀lú rẹ̀ nínú ìyànsípò náà. Ó ní wọ́n ti kéde rẹ̀ pé yóò bẹ̀rẹ̀ ìgbà ẹ̀kejì rẹ̀ ní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún 2025. Tinubu ní láti tún èrò rẹ̀ pa lórí àbádòfin tó ní ṣe pẹ̀lú owó orí tuntun tó gbé kalẹ̀ yìí torí ìjọba tiwa kò ní láǹfààní àti agbára láti san owó oṣù àwọn òṣìṣẹ́. Gómìnà Zulum ló fi èyí léde. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Borno arákùnrin Babangana Zulum bó ṣe fi ìròyìn náà léde ní àsìkò tó ní ìtàkùrọ̀sọ lórí tẹlifíṣàn BBC ti ilẹ̀ Haúsá. Ibẹ̀ ló ti sọ di mímọ̀ nígbà tí wọ́n bi léèrè ọ̀rọ̀ pé gómìnà kí ni ìwòye àti ìfojúsùn yín lórí àbádòfin èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ tó sì ti ń yẹ̀wò fún ìgbà ẹlẹ́ẹ̀kejì ní ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá. Ìgbà tí Babangana tí yóò máa fèsì ó ní gbogbo ọ̀rọ̀ náà ó ní àwọn ènìyàn kan tí ń sì gbọ́ tó sì ti ń sì gbà wípé ìjọba àwọn ní ilẹ̀ Haúsá kò tẹ̀lé àbí kò ní ìfẹ́ sí ìjọba tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe. Ó ní bẹ́ẹ̀ sì kọ́ ni ọ̀rọ̀ rí ìtò wà ńlẹ̀ yìí ojú sùnùkùn ó gba ọ̀rọ̀ sùnùkùn ni ó sì gba ojú sùnùkùn láti fi yẹ̀ ẹ́ wò. Ó ní àbádòfin lórí mímú àtúntò bá iye tí owó orí yóò máa jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ti èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbé jáde sí ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá báyìí. Ó ní tí àwọn ń gbèrò ń bẹ̀ ni pé kí ààrẹ tún èrò rẹ̀ pa. Ó ní torí àwọn báwọn ṣe wà ní ilẹ̀ Haúsá yìí àwọn ò ní agbára tí ọ̀rọ̀ náà bá padà di òfin lórílẹ̀‐èdè yìí. Ó ní àwọn kò ní láǹfààní láti lè san owó oṣù àwọn òṣìṣẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó ní báwọn bá tiẹ̀ tún wá gbìyànjú láti san owó náà kò lè tó nǹkan kan fún wọn débi tí wọn yóò rí nǹkan kan fi ṣe. Ó ní ntí àwọn àgbààgbà ilẹ̀ Haúsá àti àwọn emir ní ilẹ̀ Haúsá tó ń jà fún kì í ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ṣùgbọ́n wọn ro ti èní àti ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ báwọn ò bá sí ní ipò mọ́ kọ́rọ̀ náà mọ́ padà wá di wàhálà àti làásìgbò láwọn ọmọ àwọn lórí lọ́jọ́ ọ̀la. Ó ní kí tiẹ̀ wàhálà ń kanjú sí lórí àbádòfin tí wọ́n ti sáré ń gbé yẹ̀wò fún ìgbà ẹ̀kejì. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin lórílẹ̀‐èdè Nàìjíríà ní máa ń lo 20 ọdún ṣáájú kí wọ́n tó tún yẹ̀wò débi tí wọ́n sọ di òfin. Ó ní ṣùgbọ́n ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ó ti yájú bẹ́ẹ̀ ló sì ń kọ àwọn lóminú. Ó ní tóun ó pè àkíyèsí ààrẹ sí ni pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa tún ìròyìn pa lórí ọ̀rọ̀ àbádòfin owó orí tuntun tẹ̀ ní ayé ò máa san yìí. Wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyàwó gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tó dolóògbé lọ́jọ́sí. Lénìí ní Ikot Ekpena ní ìpínlẹ̀ Akwa Ibom. Ó ní wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ti sin ìyàwó gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyún arábìnrin Patient Umar tó dolóògbé ní ọjọ́ 26 inú oṣù kẹsàn-án
gẹ́gẹ́ bí fídíò náà àti àwọn àwòrán tó jojú ń gbèsè lórí wọ́n ṣe ṣe ayẹyẹ ìkẹyìn fún arábìnrin ìyàwó gómìnà ọ̀hún bó ṣe wáyé níṣe ni gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umu Enoch ó wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí wọ́n sì ṣe ayẹyẹ ìkẹyìn fún arábìnrin tó jẹ́ obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Akwa Ibom nígbà ayé rẹ̀. Ènìyàn 8 ti jáde láyé nígbà tí ọ̀gọ̀rọ̀ ti di àwátì báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú omi tó dànù ní ìpínlẹ̀ Niger ní agbègbè tí wọ́n pè ní Dambo Ebuchi lẹ́ni tí ń ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 29 inú oṣù tá a wà yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ̀ ojú omi ó ṣe dànù ní apá kan River Niger nínú ètí àwọn ènìyàn tí wọn kò dín ní 200 tán wà nínú ọkọ̀ náà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti di àwátì nígbà tí wọ́n ti rí òkú ènìyàn 8 tí wọ́n ti rí yọ nínú àlàyé tẹni tí ọ̀rọ̀ sójú rẹ̀ tó sì jẹ́ olùgbé agbègbè náà tó ṣe. Ó ní ọkọ̀ ojú omi ọ̀hún náà ó ní ó jẹ́ ti arákùnrin tí wọ́n pè ní Musa Dangana. Ó ní àwọn ènìyàn bẹ̀ ó ní wọ́n lọ sí ọjà tó pè ní Kacha nínú ìta ti rí àwọn obìnrin tó jẹ́ ọlọ́jà àti àwọn àgbẹ̀ nínú wọn náà tí wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ omi ọ̀hún lọ. Ó ní tí ó fà á tí àwọn fi lérò pé ikú àwọn ènìyàn náà ó ti ń pọ̀. Ó ní bí ó ṣe jẹ́ wípé àwọn ènìyàn náà wọn kò lo aṣọ ìdáàbòbò tó yẹ kí wọ́n wọ̀ ní orí ọkọ̀ ojú omi náà kó tó di pé ọkọ̀ ojú omi náà ó ṣe bẹ́ẹ̀ ó dànù. Àwọn aláṣẹ àti alámòjútó ìṣẹ̀lẹ̀ ìpàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí wọn tó sì ń fi ìdánilójú wọn pé àwọn yóò ṣe akitiyan láti ṣe àwárí àwọn ènìyàn tó kù tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ omi náà lọ. Àwọn ará ìlú Tinubu dáná sun afurasí adigunjalè méjì kan èyí tí wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ìpínlẹ̀ Plateau. Àwọn olùgbé agbègbè Ìrátẹ̀ ní ìpínlẹ̀ Plateau tí ń ṣe Jọ́ọ̀sì ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù tí wọ́n sì dáná sun adigunjalè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tí àwọn míì tí orí kó yọ tán ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ ní agbègbè Kabong ìjọba ìbílẹ̀ Jos North. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ nínú ètí ẹni tó jẹ́ olùgbé agbègbè náà tí orúkọ rẹ̀ jẹ́ Matthew Ignatius tó fi ìròyìn náà tó fi ọ̀rọ̀ náà tó àwọn oníròyìn létí lásìkò tó ń ṣe àlàyé ọ̀rọ̀. Ó ní àwọn adigunjalè ó ní wọ́n máa ń kó ìbọn àti àdá tó fi mọ́ ọ̀bẹ tó máa ń dá ọ̀nà lówùúrọ̀ lọ́sàn-án àti lálẹ́ tí wọ́n sì máa ń gba gbogbo dúkìá àwọn ènìyàn. Ó ní àwọn ènìyàn náà jẹ́ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì ti di ìbẹ̀rù bojo ní gbogbo agbègbè náà tí ò sẹ́ni tí ó lè yẹ̀ wọ́n ní ọwọ́ ìwà burúkú náà wò. Ó ní ṣùgbọ́n lẹ́ni tí ń sọ jẹ́ ti ọ̀rọ̀ gbẹ̀yìn yọ fún wọn pẹ̀lú bí àwọn ọ̀dọ́langba náà wọ́n sì ṣe ọkàn akin tí wọ́n sì sọ ìkọlù tí wọ́n ta wọ́n láyà ní ibẹ̀. Wọ́n nígbà tí àwọn ọ̀dọ́ náà tí àwọn adigunjalè náà rí wípé agbára àwọn ò fẹ́ kàtà àwọn ọ̀dọ́ àwọn kan jùbà ìhòòrò tí wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n gba 2 mú ní ara wọn. Àwọn 2 tí wọ́n gbámú yìí ó náà ni wọ́n dáná sun ní ìwàràǹsísà kó tó di pé ọ̀rọ̀ náà tiẹ̀ dé etí ìgbọ́ àwọn agbófinró bí ti ń wù kó mọ̀. Nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau Alábọ̀ Alfred tí yóò máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn gbọ́ ìpè náà tí àwọn ọ̀dọ́langba wọ́n ti fi ìdájọ́ sí ọwọ́ ara wọn tó sì ti dáná sun adigunjalè 2. Báyìí ni àwọn ṣe pa kìtì mọ́lẹ̀ tí àwọn lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ nínú ìtàwọn sì ti bá òkú àwọn ọ̀dọ́langba àwọn adigunjalè 2 náà tí wọ́n dáná sun tó sì ti gbé òkú wọn lọ sí ilé ìgbókùpamọ́sí. Alukoro tẹ̀síwájú pé kọmíṣánná fún àwọn agbófinró ìpínlẹ̀ Plateau ìyún CP Emmanuel Olúgbémiga ó kọ̀rọ̀jú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nínú ètò tí báwọn ọ̀dọ́langba náà ìlú náà sọ̀rọ̀ pé ẹ má fi ìdájọ́ sọ́wọ́ ara yín mọ́ o. Ibi tí irú ìṣẹ̀lẹ̀ báyìí tí ó bá ti wà ẹ fi tó àwọn agbófinró létí wọ́n sì fi ọwọ́ òfin kan fi jẹ àwọn ènìyàn náà kan fi jẹ wọ́n níyà. Ṣùgbọ́n à ń fi ìdájọ́ sọ́wọ́ ara ẹni ó tún máa ń dá wàhálà àti làásìgbò sílẹ̀ láwùjọ ni. Wọ́n já àgùnbánirọ̀ kan sí ìhò ní ìpínlẹ̀ Kwara torí pé ó ń béèrè fún ẹ̀tọ́ rẹ̀ ní iléèwé ìjọba ibẹ̀.
ilé ìwé ìjọba ti ìpínlẹ̀ Kwara tó pè ní Government Day Junior Secondary School èyí tó wà ní Kulende ní Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí fọ́tò àti ìwádìí kan bó ṣe fi hàn pé agùnbánirọ̀ kan lóbìnrin tí wọn kò fi orúkọ rẹ̀ léde lásìkò tá a fi kó ìròyìn jọ ó ní wọ́n lù ní ìlùkulù tó sì ya aṣọ mọ́ lára kí ni n tí ó fà á gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ntọ́rọ̀ sójú rẹ̀ tó ṣe tó ní ká fi orúkọ bo òun láṣìírí ó ṣe ní àlàyé wípé agùnbánirọ̀ ọ̀hún ló lọ sí ilé ìwé náà láti lọ gba ìwé ẹ̀rí máa jẹ́ mi ìṣó pé mo ṣiṣẹ́ pẹ̀lú yín èyún clearance letter ni àwọn olùkọ́ ọ̀bẹ bá fi ẹ̀sùn kan wípé kò kí àwọn dáadáa náà bá sì bẹ̀rẹ̀ sí ní kó ìgbájú ìgbámú èyí tí kẹ́ríkẹ́rí tó ń bá ròde ni wọ́n kó bò lọ́tún àti lósì tó sì fa aṣọ ya mọ́ ọ lára nígbà tí a bá alukoro fún ikọ̀ agùnbánirọ̀ ìpínlẹ̀ Kwara ní gbólóhùn èèyàn Karo Lembu ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lẹ́ni tí ń ṣe ọjọ́ Ẹtì Friday ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀ làwọn ti yanjú táwọn sì ti fi eegun òtòlò tí wọ́n ti fi tó kò sọ jù báyìí lọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà. ìròyìn wa kò jù báyìí lọ ṣùgbọ́n ká tuntun máa lọ ẹ gbọ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. tó bá jẹ́ tọ̀rọ̀ ètò ààbò ìjọba mi ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ máa bọ̀ wá dá okòwò yín sílẹ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu la ló sọ èyí di mímọ̀. àní wọ́n ti kéde Okonjo-Iweala gẹ́gẹ́ bí ẹni tó tún jáwé olúborí sípò ọ̀gá àgbà pátápátá lágbàáyé lórí ọ̀rọ̀ okòwò fún ìgbà ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀. àmúwá fún wa pé gómìnà ìpínlẹ̀ Borno ló ti ké sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tún èrò wọn pa lórí àbádòfin èyí tí wọ́n ṣe láti fi tún owó orí tuntun gbé kalẹ̀. wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyàwó gómìnà ìpínlẹ̀ Akwa Ibom èyí tó dolóògbé lọ́jọ́ sí. àsọdí mímọ̀ pé ènìyàn 8 ti jáde láyé nígbà tí ọ̀gọ̀rọ̀ ti di àwátì báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú omi tó dànù ní ìpínlẹ̀ Niger. àwọn ará ìlú Tinubu la sọ pé wọ́n dáná sun afurasí adigunjalè 2 kan èyí tí wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ Plateau. àní ní ìpínlẹ̀ Kwara wọ́n já agùnbánirọ̀ kan sí ihò ní ìpínlẹ̀ ọ̀hún lórí pọ́ńbèrè fún ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ilé ìwé tó wà. jẹ́ títí di ìgbà tátù padà máa fún ní ìròyìn míì lórí ìkànnì tá a wà ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí wa wò kẹ́ ẹ sì tún lè máa rí wa gbọ́ lóòrèkóòrè pẹ̀lú bí ìròyìn àjábalẹ̀ bó bá tó ṣe ń wá lórí ìkànnì yìí títí di ìgbà tátù máa padà wá àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrọ̀ aburú síra wa a sì ní dẹni àkọlẹ̀ mù lójijì láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ ná mòrè iná fún tásìkò yìí.